tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ bàmú kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọdẹ ọdún bí àlàáfíà àjíǹde ara yóò máa jẹ́ fún wa o gbogbo ọmọ Yorùbá ó tún ti zẹ̀ o Babájídé Sanwó-Olú ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Òwòrò-Ṣòkí bẹ́ẹ̀ ni gbogbo ibi tí wọ́n wó lóru mọ́jú ẹ̀ tó jẹ́ pé òru ni wọ́n fi ṣiṣẹ́ tó fi bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. Now Babájídé Sanwó-Olú ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ lórí compensation for displaced residents bẹ́ẹ̀ ni ó pé ó dàbí pé wọ́n á san owó ẹgbà ẹ má bínú àbí wọn ò ní san ẹ jẹ́ ká mú gbogbo ẹ̀ fún yín létí ìgbọ̀nyín. Bẹ́ẹ̀ ni the Lagos state government has said it will not pay compensation to people displaced by the recent demolition of illegal buildings and shanties in Òwòrò-Ṣòkí tó túmọ̀ sí wípé gómìnà ìpínlẹ̀ Èkó ti ní kọ́bọ̀ tó yọ ṣíṣì ó ní kọ́bọ̀ àwọn ò ní sọ fún àwọn tó wó ilé wọn ní ìyànà Òwòrò ìyẹn ní Òwòrò-Ṣòkí gbogbo ẹ̀yin tí wọ́n wó lé yìí wọ́n ní látàrí pé ẹ kọ́ ilé ní ọ̀nà illegal building bóyá ẹ kọ́ ilé síbi tí ilẹ̀ ìjọba wà so fún ìyànà fún ọ̀rọ̀ yìí àwọn ibi tó wó bíi Òwòrò-Ṣòkí ìyànà Òwòrò-Ṣòkí àti apá kan ní Lekki coastline wọ́n ní ṣíbọ̀ una no go get o ta ló sọ èyí gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn Babájídé Sanwó-Olú ẹ tún wá gbọ́ o ìyẹn nìkan kọ́ o ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ó tún jẹ́ kó yé wa pé ẹ lọ múra sílẹ̀ Babájídé Sanwó-Olú tún sọ pé ẹ lọ múra sílẹ̀ nítorí òun sì tún máa launch a new agency attack mo lè pè látack nítorí òun sì tún máa launch a new agency tó máa gba 3,000 acres unused land across the state ní gbogbo Èkó wọ́n á fẹ́ pa wọ́n wọ́n máa ṣe sí lérí pa wọ́n ọmọ bàbá Sanwó-Olú fẹ́ pa wọ́n ó fẹ́ pa wọ́n ni o ó tún sọ fún wọn pé tí Òwòrò tí ìyànà Òwòrò tí gbogbo Lekki coastline yẹn wọ́n ní freestyle lásán ni eré owó là ṣíṣe ẹ lọ múra sílẹ̀ mo sì máa gba 3,000 acres bẹ́ẹ̀ ni torí mo ti launch àwọn agency tó máa ṣe ta ló sọ yìí the commissioner for physical planning and urban development ìyẹn Dr. Olúyinká Olúmídé òun ló sọ̀rọ̀ yìí pé ó ní gọ́vùnà wọ́n ti ń gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ dáadáa ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní wípé awífúnni kó tó dání àgbà ìjàkadì ni wípé ìjọba ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó kọ́ ilé wọn lọ́nà tí ò tọ́ tó fi jẹ́ pé wọ́n fi dí ibi tí ó jẹ́ kí omi gbà kọjá general irọ́ tẹ máa ń pa náà nìyẹn àbí general gbogbo àtijọ́ tí mo ti mọ̀ tó ti ń wọlé Nàìjíríà wọ́n kọ́lé síbi tó omi gbà ní wọ́n kọ́lé síbi tí drainage gbà ní ibo lọ́wọ́ tún fẹ́ kọ́lé sí ṣé gbogbo ilẹ̀ ní drainage gbà ní ẹ má gbàgbé o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà Ṣèyí Mákindé náà ṣe tiẹ̀ if I tell you say Nigeria government dem no get plan or future for we the citizens ẹ má rò wé rọ ni ṣé ẹ fẹ́ gbọ́ ẹ má gbàgbé pé Ṣèyí Mákindé náà ṣe wẹ́ tí ìyá kan jáde tó jẹ́ pé gbogbo owó ẹ̀ ló fi kọ́ ilé lọ gbogbo pension ẹ̀ ìyá yẹn ò sọ bó ṣe wọlé sí o wọn compensate ẹ now ẹ wá gbọ́n tí bàbá wa Sanwó-Olú náà sọ ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́lé sí ibi tí omi wà wọ́n ní wọ́n ti kọ́kọ́ ṣèkìlọ̀ tẹ́lẹ̀ rí i pé eléyìí ló ń disturb ecosystem and cause serious environmental problem general answer nìyẹn tó máa fi ń wọlé the demolition was carried out by the Lagos State Building Control Agency LASCA bẹ́ẹ̀ ni Lagos State Building Control Agency àwọn ni wọ́n gbéṣẹ́ yìí jáde àwọn ni wọ́n wó gbogbo ilé lóru mọ́jú ẹ̀dúró náà ó yẹ pé àṣé òwe Yorùbá tó sọ pé òru là á ṣèkà wà lára pé Yorùbá ló bá wí Èkó gan ló tún bá wí àwọn ọmọ Nàìjíríà gan ló bá wí nígbà tí wọ́n fẹ́ Nàìjíríà ẹ máa wo nǹkan tá a máa ṣe lóru o mi ò lè sọ pé kà ni o bẹ́ẹ̀ níbi mi tọ́ka mo tó bá fẹ́ declare president kan ní Nàìjíríà yìí
ìgbà ọlọ́ máa declare òru mọ́jú lọ́mọ mi sí yẹn náà ẹ máa gbọ́ now ẹ tún gbọ́ ilé náà nígbà tí bàbá Sanwó-Olú náà tó fẹ́ wó ilé Òròṣòkì ìgbà wo lówó òru mọ́jú dey play agbára ń bẹ nínú òru gan pariwo agbára wo ló fẹ́ sọ mí di ẹni tí ò nílé lórí lóru ó dàbí pé ọ̀rọ̀ mi dàbí ẹ̀rín ẹ wo bàbá Sanwó-Olú díẹ̀díẹ̀ kí ló dé bàbá Sanwó-Olú díẹ̀díẹ̀ kí ló dé ẹ máa gbọ́ afterward some displaced residents protested on Third Mainland Bridge gbogbo protest tó fi dí gbogbo ọ̀nà tí wọ́n demand compensation èyí ló wà fà Tolúmídé fi wá sọ pé there is no plan to compensate Òwòròṣòkì residents displaced by the demolition of illegal structure tó túmọ̀ sí pé kò sí nínú agenda kò sí nínú plan kò sí nínú èrò pé wọ́n máa compensate wọn so ẹni kú ẹni bàjẹ́ ò kàn wọ́n bẹ́ẹ̀ ni owó yẹn ni ẹni bàjẹ́ ò kàn wọ́n torí pé wọ́n ní wọn ò fi sínú ẹ̀ o wípé wọ́n máa compensate wọn rárá so therefore tó o bá fẹ́ kọ́ wọlé ẹ kí làwọn nǹkan tó o máa ṣe ẹ̀gbọ́ àkọ́kọ́ náà ẹ tiẹ̀ jẹ́ kí n sọ nǹkan tí wọ́n fẹ́ fi gbogbo ilé tó wó yẹ ní Òwòrò ẹ jẹ́ sọ̀kan tó fẹ́ fi ṣe fún yín in case tó o bá mọ̀ wọ́n ti ralé fún koríko Èkó for sure ẹ máa gbọ́ wọ́n ní parking lot ibi tí wọ́n máa park ọkọ̀ sí ọkọ̀ tún nílé báyìí garden ọgbà àjàrà gbogbo àwọn ọgbà àjàrà nǹkan tá torí ẹ̀ wọlé lílíyàn tá pa ẹlòmíì lẹ́kọ̀ọ́ and shopping mall in partnership with private investor tó túmọ̀ sí pé àwọn private investor yẹn á fẹ́ kó wọn wọlé ká kọ́ shopping mall to improve the face of Lagos láti tún ojú Èkó ṣe ṣojú Èkó dọ̀tí ni wọn ò lo makeup fojú Èkó ẹ wo ọmọ Yorùbá ẹ wo èmi sọ fún yín pé àsìkò ti tó ká bọ́ àsìkò ti tó ká gbára wa ẹ̀ ń ṣe pé rọ́ ó yá eléyìí tó tún ṣẹlẹ̀ sí ó ṣọ́ọ̀kì yín láti fi mọ̀ pé there is no future for we na we go collect our right bẹ́ẹ̀ ni àwa la ó gba òmìnira wa ẹ wo ẹ̀yin pé ìdí tá a fi ń pariwo yìí o ẹ jẹ́ àpawọ́pọ̀ ká gbòmìnira àtèkó àtògùn gbogbo ilẹ̀ Yorùbá pátápátá mo sọ pé ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún ni àtúmọ̀ ìtí bóyá gómìnà Ògùn náà ń bọ̀ yan ọ̀gbẹ́ni eléyìí ọ̀fẹ́ yìí àwọn ọmọ tí àwọn náà ń gbé bọ̀ títí sí Alhaji Sanwó-Olú la rí àìtí ìmọ̀ tògùn àìtí ìmọ̀ títí Akérédolú àìtí ìmọ̀ Ayédatiwa àìtí ìmọ̀ títí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìrà God bless Yorùbá nation ẹ bá mi like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá nation ni o la fi ń kí yín pé ó dàbọ̀.